mi ò ní fòyà ìbẹ̀rù ò sí fún mi jọ̀mọ́ mi torí mo lọ́lọ́run tó lè bá mi ṣe mo dẹ̀ ti gbà gbọ́pọ̀ òun náà ni kò máa sunkún mọ́ o kò máa sọ́tẹ̀ mọ́ ọ̀rẹ́ mi bá mi yọ ọ̀pá lọ́wọ́. àṣírí àti gògẹ́dà àṣírí àti dẹ́bi rẹ̀ ẹgbẹ́ lọ́wọ́ ta ló wà ọmọ ẹkùn jáwá sí. tí mo mọ̀ tó dá mi lójú ní pọ́lọ́hún ọba gangan ló lè ṣe ohun tó lè fẹ́ dá òní lè ṣe ìgbìyànjú mi ló jẹ mí lógún pẹ̀lú àdúrà òbí mi méjèèjì ẹlẹ́bàá ayé ẹ̀jẹ̀ ṣe jẹ́jẹ́ lókolóko kẹ́ máa má ṣe ìkòlò ìwọ ló lè ní ẹnìkan lọ́la ó jáwọ́ ló ẹ̀ òkò yàrá jáwọ́. ó lè ṣírò ìjà ní Abíọ́dún ọmọ ẹkùn mo kú tó ń kọrin Islam ó tún kọrin ṣàdúrà ẹgbà. òṣìlọ́ kúrò láyé mi. orí gbẹ̀mí dẹ́bi rẹ̀ látẹnumọ́dá sí ìrajà ní Abíọ́dún ọmọ ẹkùn mo kú tó ń kọrin Islam ó ti jáde sórí ọdún CD àti VCD ay ló direct yẹ marketed and distributed by Divine Favour Music Production #1 Fẹ́mi Daramola close ọdún olúwo street Ìjẹ̀ṣà tẹ̀dún Lagos telephone 0708-785-5555 tàbí 085-517-1119 orí mi gbẹ̀mí dẹ́bi rẹ̀ látẹnumọ́dá sírú ẹ̀jà ní Abíọ́dún ọmọ ẹkùn mo kó tó ń kọrin Islam ó ti jáde grab your copy